before taking this decision. What is it? Mo sì consent jẹ́ ò give ẹ. Ìgbà tí mi ò dé ti give ẹ yẹn, ó yẹ kó ti mọ̀ yí pé mi ò rọ̀ mọ́ nìyẹn, ẹlẹ́dàá mi ò fẹ́. Kí ni pépà tẹ kó lé mi lọ́wọ́? Ó wá dára ṣe máa ju ti tèmi lọ. Ó wá dára ṣe máa ju ti tèmi. Ta ló ṣiṣẹ́ jù? Èmi kọ́ mo jójú ni. Ifá tó yọ lójú ọpọ́n ẹ̀, Ifá tó lè tó ta kókó ní àtẹ̀rọ̀ mọ bí iná lè àìgbọ́ búburú lẹ́nu àbọ̀ rẹ̀. Bàbá ní kò ní fẹ́ ẹ̀wọ̀n mi rẹ̀. Bẹ́ẹ̀jà ńlá bá sọ àrílẹ̀ omi, bí kọ̀ọ̀kan sọ àrílẹ̀ odò, bólógìrì bá gòkè, ojú àtólé ojú àtòkù. Ìwọ tún ni. Kí ló dé? Sọ fọ́kàn ọ̀run ẹ̀ kó padà sí tó ti wá. Bọ́mọ yẹn ń gbélé yẹn, déyìn déyìn já ń bẹ lọ. Bọ́lọ̀ ń bá lè pèsè ọmọ kan pínrín fún mi. Gbéyàwó ẹ lómi. Ó bá lè bínú ọmọ yẹn. Wọ́n fún fún ọgbẹ́ wọ́dà. Èmi ò ní kó fẹ́ mi. Mo kàn jẹ́ kó máa mọ̀ pé mo gbé oyún ẹ̀ ni. Ó ní kí n fẹ́. Bẹ́ẹ̀ ṣe máa sọ bẹ̀rẹ̀ nìyẹn. Ó ní kí n fẹ́. Ọkàn ní gẹgbẹ́gẹgbẹ́ yẹn sínú ni. Tó bá máa dọjọ́ wájú wà dé wà lọ́mọ ẹ fi etí jọ mí. Wà dé ẹ̀ wọ́n ló fi gíga jọ òdìbò yẹn jẹ́ mú ẹ̀wọ̀n bí ẹnu ẹ̀. Wà á bọ́ sọ́dọ̀ àwọn blọ́gà ẹ lọ fún olórúkọ àtòrúkọ kọ́pìnì. MD kọ́pìnì kan fún ọlọ́yìn lọ́sí kò gbà ó. Ẹ borúkọ náà ń jẹ́ láìsí èmi. Kí ni ẹ̀rọ tó bá ká? Ẹni tọ́lọ́pàá mú tó lóun ọ̀gbà oró òun ọ̀gbà kọ̀rọ̀ yóò dé station. Gbogbo ọgbọ́n tó bá fẹ́ dà lónìí ọ̀dọ̀dọ̀ dàpọ̀. Dàpọ̀, tí mo bá bímọ wà á mọ orí ti ṣe mí lórí jẹ. Kí ló dé náà tẹ́jú iye elétí kókó? Ṣé fún sọ fún yín pé mi gbọ́dọ̀ rẹ̀ ìyá àtọmọ yín bíbá ìmọ̀? Ìyá rẹ̀ ti bá ṣe dé náà. Ibi abá bá gọ̀pẹ́ lágbà sọ̀rọ̀. Ó rí dájú pé wá kan lára àwọn ọmọ ẹ̀kọ́ padà sí ọ̀dẹ̀. Ìkórè mi kété mo dán máa jẹ́. Mo dán wọn ọ̀yẹ̀ kúrò níwọ̀n ò ní kú bọ̀rọ̀bọ̀rọ̀ mọ́. Ìdà yìí olóyè ò bá tijú àti bá ọkọ jẹ. Ó ṣetán àti sùtà. A jẹ́ pé kì í sóyè ọba gan ló fẹ́ jẹ bí àbúrò ọba. Tó bá ná mẹ́wàá máa ná 20. Ẹni tó bá ti kú ọ lẹ́nu ni ọpa. Irú ikú gbogbo ló lè pa ọmọ bàbá wọn. Ikú tó wọṣọ funfun ni èmi mọ kúrì ni àbí mo rí ìgbà tó pa. Ọdún ẹ̀sìn rẹ ti ṣú dandan ni ó sì gbọdọ̀ rọ̀. Lọ́ra rí ayé lóríta mẹ́ta, lọ kàgbákò lóríta mẹ́ta, lọ faṣọ ara rẹ yá lóríta mẹ́ta. Àbájọ ojú ètùtù a lè ṣe yún. Mo ṣe gbé mo sì jù. Adédi ẹ̀yìn má kọ àgbà ọ̀lẹ ni. Èmi ló tán sí. Mo lè ṣetán láti wá jẹ báyìí. Bọ́ bá rí tọ́jẹ nǹkan kan gbèsè lọ́jẹ́ bó ṣe wà. Bí ò bá ti kan léyìn mi tí ò kan mọ́ mi, ẹ bá bàlùjẹ́, ẹ lọ bàjẹ́. Mo fẹ́ fi ẹ jẹ abọ́bàkú. Ìwọ náà kúkú mọ̀ ń tọ́ba wá ń fojú fún wa rí. Ìsọ̀bí ayé ó tó dẹ̀sẹ̀, olúgbọ̀n tẹ̀lé bàtẹ́. Yeah! Yeah! What's the one called? What's the one called? Yeah! 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 Ẹ jọ jẹjẹ. Don't laugh! Put it back! Sinner made a
country ajé ẹ ti price o ẹ dẹ̀ must to collect ajé kíkéré lábẹ́rẹ́ tèmi kéré kò kí ń ṣe mímì fẹ́ tiẹ̀ o ẹ tó bá gbé náà wojú mi ọmọ ó ṣe sọ́nà àti fẹ̀jẹ̀wẹ́ o pàápàá kùdù ní mo wà kò sí ọkàn una go collect for this country èmi ìjayà èmi ìbẹ̀rù èmi jìnnìjìnnì tẹ́wọ̀n ọláyà fàwọn lọ fà ọmọ ẹnu ò fa bọ̀ àfi kẹrí kọ̀ọ̀kan o ajá tó bá bílíf fóun lè jẹ̀gbẹ́ tó bá rí sọ́kàwé ó máa ya ọ̀rọ̀ tí kò tó iṣu lèmi máa sọ di iṣu ẹ lọ bèèrè lọ́wọ́ bọ̀dá ń rí iṣu ọmọ ẹni bá gbéná ojú mi ó ṣe tó fẹ́ kọ̀ lẹ́tù o nílùú yìí ẹ máa mọ bí mo yẹ tó àti mo yẹ jẹ everybody go collect. Bàbá òsì láàrẹ̀ tẹ̀ kí ló ṣẹlẹ̀ ọjà. Ẹ ló bá mi. Tuwálé ọjà tuwálé mi lè wojú rẹ̀ o. Bàbá Simon ti pàtàkì o bàbá ẹ wo àbẹ́tẹ̀ ẹ̀rú ẹwà ẹ̀ ká gbé wọlé ká ṣe kan tó jà fún ọ bàbá kí ló ń ṣẹlẹ̀ ó kẹ́ ń gbọ́ àbí. Ẹ̀rọ tí fọ́ mu wà lábẹ́tẹ̀. Ọ̀gbẹ́ni láti tán wọn àgbà tẹ̀. Ẹ tún máa fún àpò ọgbọ́n sẹ́ ẹ̀ lábẹ́tẹ̀ wà táwọn kò lọ pàṣẹ tó bẹ́ẹ̀ yẹn ọ̀gbẹ́ni ó kó máa sùn gan-an fún àìsàn. Tuwálé bá mi. Kí ni wọ́n lè bá mi sọ lórí fóònù yẹn? Bá mi mo kọ̀ lọ dénú àbẹ̀tẹ̀ ni mo kọ̀ lọ pé Simon kọ̀ lọ pàṣẹ tó ọmọ ìyá mi. Simon pàṣẹ tó kẹ̀. Ajé bá mi. Simon. Gbogbo ti dàrú bá mi. Simon ṣe kí ni? Bàbá Simon pàṣẹ tó ní sẹ́ẹ̀ bàbá. Ọmọ Simon ní price o. Àwọn ti price bàbá. Ó dẹ̀ gbọ́dọ̀ collect o. Bàbá ẹ ọjà ẹ jẹ́ káwọn ọmọ wọlé sí ẹ. Ilé-Ifò ọmọọrọ yà lọ pa àwọn nígbà àti ẹ̀dọ́ kù. Àwọn òkùnkùn wọn jáde lọ kó iṣẹ́ jáde. Àwọn àgbà mẹ́tẹ̀ wọn. A máa jẹ wọn. A máa lá wọn. A máa gbọ́ wọn. Ọmọ yàrá mi. Ọmọ kan wọn tí bá wojú òun máa náà polówó jẹ bàbá. Ọmọ yàrá mi kò sí bọ̀. Simon wọ́n ti gbàgbé pé ajá tó bá fi lè fún òun lè jẹ̀gbẹ́ tó bá ti sọ́kàwé fún wọn máa ya ẹnu fábọ̀ àbí kárí kọ̀ọ̀kan o Simon o ti pride ẹ gbọ́dọ̀ collect jìnnìjìnnì ní mi jẹ́ gbọ́dọ̀ gbéná ojú mi ẹ tó bá gbéná ojú mi ṣe tó fẹ́ kú ni ọmọ kò tí bá kásẹ̀ lè kéré tó àlè tí mo jú o Simon máa mú ya. Ẹni gbẹ́dá wojú ọ̀rọ̀ ló fẹ́ kú ni. Ẹni gbẹ́dá wojú ọ̀sán ó fẹ́ kú ni. Ẹni gbẹ́dá wojú ọ̀rọ̀ ló fẹ́ kú ni. Yáyọ̀. Nínú àdúgbò tèmi gbogbo àwọn ọmọ yẹn gan lọ. Ok. Òṣèré. Àwa náà ni Ọlọ́run tó bá ló gbá lórí o. Ṣàìpọ̀ wà mí ẹ jẹ́ kémi mọ̀. À ń tu ní kò ní já méjì. Àjẹ́ àwọn ètò bá kò ní tẹ́sẹ̀ ọmúgbó yá lórí. Ọmọ pàṣẹ o ọ̀nà ní pàṣẹ ọmọ pàṣẹ ọmọ ṣàìpọ̀. Bàbá àti pàṣẹ ṣe òòṣà ó ti pàṣẹ o. Dàdàbà bàbá òòṣà bàbá òòṣà ìyá òòṣà bẹ́ẹ̀ ni òòṣà mọ́ nìyí. Ní òòṣà kẹ̀ ọmọ ọwọ́ ọ̀nà mi ń pa láàrin. Ókè ó yé mi. Wọ́n ló ṣàpọ̀ ogun. Ẹ dákun ogun ló máa ń rógun o. Bàbá wọ́n ti délẹ̀ o. Ó ti ṣẹlẹ̀ nìyẹn. Kò dàbí páìsì ní sọ́ọ̀dù rẹ̀. Ọmọ kan. Ẹ̀ka kan ẹ̀ kú wọ̀ lọ, wọ́n á mú ọmọ kú lọ bẹ́ẹ̀ bá mi. Ìjà mú ọmọ kú lọ kọ́ lọ. Kọ́ dá mẹ́rú.
ẹ kò fa lọ́dà bẹ́ẹ̀ bá mi. Kò fa lọ́dà kan já bẹ́ẹ̀ lọ́kàn. búlẹ́ẹ̀tì kọ. Búlẹ́ẹ̀tì ọwọ́ owó búlẹ́ẹ̀tì gbé wà ní kámpọ́ọ̀sì ní bá mi. Tánánà. Síwèrè. Kò tánánà. Kò síwèrè. Tó bá di tánánà. Àwọn ọmọ máa yọ ojú sẹ̀ bá mi. Ẹ kàn jẹ́ kémi mọ̀. Síwèrè bá mi. Ìyá ó ṣàbẹ̀. Jẹ́sì náà Davis ní Ó ti ṣàkẹ́. yẹ. Bá mi. Sọ̀rọ̀ lórí ẹ̀. Àmì ìfẹ́ nìkan. Ìjọba ìgbà ìwọ ló ń lọ. Ọmọ nínú sága ọdẹ ni wọ́n máa gbà. Yá ẹni ẹni tó bá fẹ́ máa pọ̀ lẹ́tì. Ẹni bá fẹ́ máa jìyà. Ẹnu fáwọn àbí kórí kọ̀ọ̀kan o. Àtàdá àjànàkú ni kò lẹ́sẹ̀ kí ni. Ó ti ẹ̀rọ ọmọdé o. Tọ́ba nínú price ládùúgbò mi ni wọ́n máa pọ̀ lẹ́tì ni o. Èmi ò ṣà. Kíkéré lábẹ́rẹ́ tèmi kéré kò kí ṣe mímì fẹ́ dìyẹ o. Ọmọ àtàdá àjànàkú ni kò kí ṣe ẹ̀rọ ọmọdé o. Ajé ọmọ Cyborg di price o. Ó dẹ̀ mọ̀ sùn kọ́ lẹ́tì. Ọmọ ìyá mi àwọ̀ sáńgà. Cyborg! Cyborg! Kí ló dé yìí? Wá kúrò! Láti bọ́ síbò! Láti bọ́ síbò! Wá ta ló kọ́ ẹ níbo? Ó jà! Ta ló kọ́ ẹ bọ̀? Èmi tí ń bọ̀ ayé ẹ̀ tó ṣàlàyé tèmi ni wọ́n bá bẹ́ẹ̀. Òun ẹ̀ padà wọ̀ ní jẹ́ ìjà rẹ̀ ni. Ẹ fún ìbọn ló jẹ́. Ọmọdé àná ni ẹ o, mo kú o. Dẹ́gbẹ́. Alọ bẹ́ẹ̀ sáwọn tó máa kọ́lá sójú ẹ̀ o. Wá ó kọ́lá rí o. Ilé máa tẹ̀lé wá tọ́gà ẹ bá ti dé. Sọ pé mo ti dé bíbà. Lápè ẹ ti mú báyà. Ó ti yẹ. Bọ̀ inú wa bíbà láti wá ṣe kíni láti wá ṣe eré tí wàá mọ̀ ọ̀gá ẹ̀ ó máa jẹlẹ̀. Ó máa jẹlẹ̀ àjẹbọ̀. Ó ti yẹ. Lókà. O ti wọ́n rìn àwọn bí o ṣàtàyàn. Ìyá ẹ̀ ìdá tún la rí. Gàgàbà. Bàbá Kí ló ṣẹlẹ̀ sáńgà? bàbá ìyó ṣàní òṣàdé yọ̀ ọ́ para bọ̀mú dákójé o dákójé pé igun ni wọ̀ igun ni wọ̀ bẹ́ẹ̀ igun sí wọ̀. Ọmọ rẹ. Bàbá Òṣàwádà bẹ́tẹ̀ tèmi. àwọn yẹ́ mi kọ́ lẹ́nu sí ọkọ̀ para ní sẹ́. Àbí ṣé mo gbọ́ dáadáa ni? Òṣàní bàbá bọ̀ Gbèmídé alákọ̀ọ́kọ́ bẹ̀. ni bàbá ẹmọdé fi sílẹ̀ alákọ̀ tí ń bá ní bá ti jẹ́ ẹ̀kọ́ ni wọn bọ̀ bàbá mo jẹ́ kó yé wọn o. Ṣé wà ló bó parẹ́ ẹ̀kan yẹn? èmi ò gbọ́ bàbá ǹjẹ́ mọ̀ pé ó wà lẹ́bi yẹn kan tó bá fún ẹ̀wọ̀n ní pé lọ. Gàgàbà. Bàbá Wọ́n ní tó bá ti yá kan. kò pẹ́ mọ́ lọ́wọ́ kò kò ṣe kí ni kò pẹ́ mọ́ kátẹ́kùn fún ọkọ̀ bẹ́ẹ̀ o ṣá èyí ni máa jẹ́ ẹlẹ́sẹ̀ bá mi èyí ni kò jọ̀la Kò sí tán. sílẹ̀rẹ̀. Cyborg ṣá. Ọlọ́run jọ mọ bàbá. Ìyá ẹ̀ ká ló lọ price kọjá yẹ kó lọ fanu gánsánga ẹ̀. Ìyá ẹ̀ ó máa jìyà o. Ó máa jìyà gan ajé bébèlì má pọ̀ báìkì ẹ̀rà. Ìyá ẹ̀ ó máa pọ̀ lẹ́sìn ní àwọn báìkì ẹ̀rà. Kàn ọmọ ìjọba bá lọ mú Cyborg ó máa pọ̀ lẹ́sìn. Ó ń jà ó ń jà ó ń jà. Ojú máa túnra rí. Wọ́n lè fẹ́ kójú wá máa rí àárí ẹ̀. Òwe àkàlà máa go ní o. Ìwọ wá lórí. Ó dáyà, ó tún wá ní ṣáájà mi. Ó ta, ó tún wá ní ṣáájà. Èmi máa fi hàn ẹ́ pé ìfọ̀kàgbà fún ìṣẹ̀wọ̀n Adéwé ló wà. Bọ̀ wá ní gbàgbé ni pé kíkéré lábẹ́rẹ̀ tèmi kéré kò kí ṣe mí ìbádìí irú tiẹ̀. Wà á bọ̀ fún ọ bẹ́ẹ̀. Bọ̀bọ̀ ta ló ti bá fẹ́ ká àbí tó ń kúnyán fún ẹ tó ń sọ̀rọ̀ ìṣòro náà. Bọ̀bọ̀ yìí wá má jẹ́ kó lọ gbọ́ yán láyé kó lọ gbẹ̀bà lọ́rùn o. Ó ṣà. Ó ti yẹ ẹ bọ̀. Nǹkan tá a bá wí. Ó lè gbọ́rún gbà èyí tó láyé. Ẹgbóhùn tó láyé. Ó ṣà. Kí ló ṣẹlẹ̀? Yá ò ń bẹ́ẹ̀ni. Ibo ni wọ́n ti ní fàṣẹ. Kọ́kọ́ sọ fún mi náà. Ta ló wẹ̀ lẹ́gbò? Babaláwo tó dín fáfún mi jọ́ kìíní àná. Wọ́n pa ìyá ẹ̀ ni.
sà sọ́kò ti lọ. Apalara ọmọ alágbẹ̀sán lébi tó kéèjì wà ó. Èdìgbò rèébì ìdìbò ẹ̀yà wá wá. Bàbá. Tánsẹ́ báyìí. Gbẹ́dọ̀ kan ló fi kì í tiẹ̀ gbẹ́dọ̀. Tánsẹ́ báyìí. Kótó wí kótó fún ẹni bá mú kótó iráhùn kótó wà bọ́tà alágẹmọ bá dáná òṣòkè gbà. Aboyún fẹ́ gbọ́pọ̀ mọ̀ ẹ̀kọ́ pàtàkì. Tọ́jú wẹ̀rẹ̀ ń tẹ̀kú tẹ̀lé tánsẹ́ báyìí. Ìjọ àríkèrè àjẹsẹ̀rẹ̀ ìjọ àríkèrè. Ọdún wá fún ọdún dọ̀. Bàbá ní tó máa sọ fún bàbá fi ọbọdà nǹkan kò ní sí ọ. Àlọ́ tù ọ́. Bóyá ìjọ àríkèrè àjẹkèrè. Mo ti bá wọn rí kéré, mo ti jẹ kéré. Mo ti rí wọ̀hún, mo jẹ wọ̀hún. Mo ti bá fún ọ lọ́dọ̀ àwọn mi náà. Ọ̀fẹ́, démi ní àjò. Wọ́n fẹ́ gbẹ́ ní bàbá pátá àtọ̀ ládàá sí. Bẹ́ẹ̀kú bá kílé tó bá kíta. Kó bá dẹ́nu gbalẹ̀ ó tó dì ní. Ẹ̀yin ìyá o, ẹ má jẹ́ ṣiṣẹ́ lórí ọmọ òun. Wá kílé kan ẹ. Ó ṣàní bàbá. Ó sà! Jìnnìjìnnì jẹ́ wọn láyà. Ẹrù ọgọ̀ òkè. Ó ti dẹ́ ọmọ ọ̀ràn míyàn lẹ́yìn. Gbogbo tó bá ń ṣe kó máa yan ni. Torí pé kí nìdí? Ìjọ tó di bàbá mi lóde ọ̀hún mi làwọn ṣàṣetì láti gbà òun rí. Ìwọ̀n ní ṣàṣetì lórí rẹ̀. Ó sà! Bàbá. Wọ́n wọ́ lágbára àwọn ó sọ ẹ̀dá abala mẹ́ta ọ̀hún wáyé. Ó sà! Wọ́n sọ ẹ̀dì jìnnìjìnnì já wọn láyà. Tọ́mọdé bá tẹ́rí sí yóò kú. Àgbà bá tẹ́rí sí yóò kú. Dégbòdégbò omi dán. Ó sà! O ti jẹ àwọn àjẹsára kan. Wọ́n tún wá fún ẹ lájẹsára sí. Ó sà! Àní wọ́n sọ ẹ̀dọ̀kùnrin. Ó di jìnnìjìnnì já wọn láyà. Ẹkùn ọkọ̀ òkè. Ó yá! Ẹ̀yin ayé o! Ẹ̀yin yá mi òṣòro máa fi àwọn pàkẹ́làkẹ́ alágogo dẹ. Ẹjẹ́ jú mi ṣe lórí ọmọ yìí. Wọ́n ò sáfẹ́ ti rí. Àwọn bàbá mi ò ṣe tẹ́. Lórí olúgbọ́n lórí ọ̀lẹ́ ìfà. Wọn ò ní ṣàṣetì lórí rẹ̀. Ó ẹ̀yin tó náyé o. Wọ́n níjọ́ abáríbi níbí wọlé. Àgbò méjì tó bá mú mi nú koto kan náà wọ́n fà pé ya wọ́n fà koto ya. Ó àṣejayé o. Àṣejayé o ẹ̀yin tó náyé. Wọ́n ní ká fẹ́ kó kúrú kó fà láàyè ní òdáhùn. Àṣejayé o. Ìjọ abáríbi níbí wọlé. Koto wí koto fò ẹni mọ mu koto ìráhùn kò. Àṣejayé o. Ẹ ṣeun. Yóò mọ ojú mi ṣe. Wọn ò ní ṣàṣetì lórí rẹ̀. Ó yẹ ó sà. Ẹ̀pọ̀ kan lè ìkẹkànlélógún rè. Ohun tí wọ́n gbé fún ọ. Ó máa jẹ́ yóò máa bọ́ lára mu. Gbogbo ohun tó bá ń jẹ yóò máa bọ́ lára mu. Kò ní gbòdì lára rẹ̀. Yóò mọ ojú ọ ṣe. Ó yàgbà mọ́ mú sẹ́nu. Ẹ̀yin ìyá mi o, ẹ ṣeun, ó yá mọ̀ pọ́nlá, ó ní sàṣọ ti, ọ̀nà ìjọmọ̀ ń wú mọ̀, kò ní wọ́n. Torí kí ni bàbá kò kìlú kókó, alàyè náà fi rọ́pò rẹ̀. Ó yá mọ̀ gbọ́n mu, iṣẹ́ nu.
ó ti dákùnrin ó ti dàgbàjẹ́ ọmọ so ó wá kun kankan tí ń fún ọ ọmọ mi ó kun lẹ̀kẹ̀ kan tí ń fún ọ ọwọ́ àwọn míyàn mo ti gba nílé Ifẹ̀ torí kí nìdí ẹ̀yin ìyá mi wọ́n máa tì mí lẹ́yìn wọn ò ní sẹ́sẹ́tì àṣeyìn ní mọ̀ọ́sẹ̀ ó yẹ mọ̀ ó yá gbèsè sùn wá. ó dákùnrin ọkùnrin mẹ́ta tàbọ̀ ọkùnrin mẹ́ta ọdún ó yá ṣeun. iyùn ayé o iyùn owó iyùn ẹ̀yìn ìyá mi adẹ́dígbẹ́ o láti jáde tí pé ní tí mo ń jẹ yín ṣàṣẹ́ ti rí ẹ̀ẹ́dẹ̀ tún pàpè tì yí. iyùn ayé o iyùn ayé o ilẹ̀ tọ̀rọ̀ mi yóò mọ̀ pé kó jáde ní òde mi. iyùn ayé o ẹ ṣeun tó ó ti dákùnrin mẹ́ta ó dákùnrin tí bá pẹ́ sí ọlọ́run àwọn ìyá mi ọ̀pá kí àlà tó máa dúró sí ọ lẹ́yìn àwọn ìyá mo ti gbà ọ̀hún ṣàṣẹ ti rí láti jẹ́ tó ti fún wọn tó ti fi sọ́run ikú kúkú kan ò tún pẹ́ ẹ mọ́ àrùn kan ò tún pẹ́ ẹ dè ó yá. ìyá mi ò sọ̀rọ̀ màbí ẹ bá ń ti láyìí kó má ṣàṣẹ ti o káyé má ṣòro ẹ̀ kó má fẹ́ gba fún lóúnjẹ jẹ. tó ẹkùn ọkọ̀ òkè ó yá okùn kankan tí ń fún ọ pápá o ìkìlọ̀ wà ifá tí mo dín fún ọ ògùn dábẹ̀dẹ́ ní jalè kó o tó lè nà kó o bá jalè o nílẹ̀ o nílù iṣẹ́ tí ń tún sọ fún ọ yóò máa dààmú rẹ̀ wọ́n bọ̀ ìwọ nìkan kọ́ ni ó ti máa jalè o ó wù ọmọkúnra tẹ́jọ́ máa jalè yóò gbé ẹ̀ wọ́n bọ̀ tí n bá lọ nǹkan kan máa ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan má bẹ̀rù má fòyà ohun tó bá rí kó fara mọ́ tó ẹ̀yin ìyá mi o mo dé. mo ní náà mo ní jìnnìjìnnì mo ti wọ̀ lọ́wọ́ mo fẹ́ pọ̀jù mọ́ mo fẹ́ pàdúyà mo fẹ́ tẹ̀lúrì èmi jìnnìjìnnì èmi ò sá èmi ìjọba ẹni kan tí bá ní tọ̀tún padà gbẹ́rí mọ́ ẹ ti ṣe tán nínú ìṣòro yóò pa mi sáìbọ̀ tí n bá padà wò mí ẹ̀mí ìrìn ọkàn tí n bá mú ọ máa fi ọjọ́ ogun mo fagbára kagbára ni. ẹ̀yin tó láyé ẹ gbé mi rìn. ọmọ ó ga o èmi wá ní bàbá sọ pé kí n lọ máa jalè báyìí ó lọ fa ó lè ọmọ líle ní mílò tọ̀ bọ́ mi ò mọ bóyá ń gbé ìbọn àti wá gbọ́ kí mo dólé òjijì kò sí bó ṣe fẹ́ jẹ́ àfi kí n fèsì ẹ̀ kí n ṣe because wọ́n ti sọ pé tí n bá ṣe gbogbo nǹkan táwọn ṣe fún mi pátápátá ló wọ́n máa dà mí láàmú kí ni mo wá fẹ́ ṣe báyìí Ọlọ́run àfi kí n jalè náà bó ni wàá fẹ́ rí àwọn ọmọkùnrin báyìí báwo lèyàn ṣe fẹ́ wọlé sáwọn ní gáàsì lára báyìí máa ṣe náà ní ṣá. ìbálẹ̀ ti wọnú ghetto wọn tèmi máa ń mọ̀ pé ọmọ líle lèmi o ìlódé náà. Story! Ìwọ́n ti always ní ìbọn ní ìbọn ní ìdílé tọ́kọ́ ọmọ ẹni láì ṣe báyìí bọ́ọ̀ ló pajú láti ní. Ọ̀gá ẹ̀ ń kọ́ ọwọ́ alábẹ̀tẹ̀ ṣé mo lè wọlé? Torí ọ̀dọ̀ yín máa ń le o ṣé mo lè wọlé? Torí ẹ̀ ń tẹ wà ń bíbá yẹn ọmọ jẹ́ pé gbẹ́kú jẹ́ kúrì jẹ́ síbẹ̀ ọmọ ìyá mi.
bàjẹ́. Kàńfà ọ̀gá tiwa. Ìdájọ́ kan. Ẹ sọ ọmọ tí ó gbọ́rọ̀ sá. Gbégèsì ẹni bá gbégèsì tó bá gbégèsì lásán ìgbé àyà. Bàbá mi ilẹ̀ pẹ̀pẹ̀. Ikú. Ilẹ̀ pẹ̀pẹ̀. Ilẹ̀ pẹ̀pẹ̀ sẹ́ẹ̀. Màdọ̀ lábẹ́lẹ̀. Kí ló dé ìbúlẹ̀ tí? Lórí kí ló ṣẹlẹ̀? Ọmọ ìyá mi. Ó tójọ́ mẹ́ta ni. Ọjọ́ kan pẹ̀lú bàbá mi ló máa mújẹ́ kan wá máa ní. Ló máa mújẹ́ kan wá máa ní. Grandma mọ́mí mi ló fẹ́ talẹ̀ sí wọn o. Mo lè sáré lọ gba gbogbo property yẹn sọ́wọ́ ọ̀gá mi. Mo fẹ́ tà sẹ́ ilẹ̀ ìyá tápà. Ẹ ṣáà ti mọ̀ pé tápà ni wá fẹ́ ta ilẹ̀ yẹn. Ọ̀gá máa ṣe lóde pé mo ní babaláyé kan tó máa ṣe dé ìyẹn. Ẹ jẹ́ ká máa jẹ́ yẹn, ẹ jẹ́ ká máa jẹ́ yẹn. Màmá máa ṣe kọ̀nẹ́ẹ̀tì àwọn kò kò sí gbẹ̀gbẹ̀ bá mi mo wà pẹ̀lú yín ẹ bá mi lọ jà. Kọ́kọ́ máa wà bẹ́ẹ̀ bá mi ó kú tẹ́rọ̀ ọmọ ìyá tèmi ni o. Wọ́n ṣe bàbá ó ti lọ sí Mushin. òun gan fẹ́ béèrè sí. Ó ti lọ sí Mushin. Ó tọ́jọ́ mẹ́ta. Mushin ó wà tó ní gbowó ẹlẹ́jẹ̀. Ìgbẹ́lẹ̀ ó ṣe máa sáyé yìnbọn bẹ́ẹ̀ yẹn. Ọmọ owó ẹ ṣe gbọ́ ìjọ wa. Ẹ lọ kọ́ bọ̀ lára tèmi. Kí ló ń ṣe ní èyí? Ẹ ti price o. Mo wá lẹ́rọ̀ ni mo ti price báyìí o. Ẹ̀wọ̀n ìyá mi mo wà níjà o. Èmi lẹ́nu fi bọ́ bá ṣeré. Èmi ò jà. Ẹ wá mo wá bíbá ẹ pẹ̀lú jà mo wá pẹ̀lú PC o. Àlàyé náà yóò jáde cup canvas àbí. Akọ́yẹ̀ kọ́ mi ti àwọn sí o. Normal tẹ̀tẹ̀, you understand? Na friends and peace I carry come here. Àná bí kọ́ lọ́gá ti wá kí ló fẹ́ sọ lọ́wọ́ ẹ jáde kí ló ṣe léyìí. Má jàdá sí ẹ lára. Jẹ́ kí n gbórúkọ mi ni. Èmi ò ṣà. Èmi ìjọba. Kò pọ̀ ní ti. Tó bá ti ń gbóhùn mi. Ó yẹ kí ẹ máa mẹ̀tẹ́ tẹ̀. Àti máa ń gbọ́ kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ nú ẹ̀ láti inú ẹ̀ lẹ̀ ká gbọ́. Kí ló ṣẹlẹ̀ jókà ni kí ló ṣẹlẹ̀ yá gbọ́. Na me dey call Osha. Kabeli Jogon for the west. The price go collect nigga. Ilé tó wà farabalẹ̀. Ṣé o mọ̀ pé ibi tó gbèdì kan parí sí nìyẹn kò yẹ kó ti bẹ̀rẹ̀ ni? Nọ́mà àwọn tó lè ṣe fún wọn lè má lè ṣe pé bọ̀ kó ṣe olú tèmi Osha o. Bàbá mi ìdílé kan máa ń láì kò mọ̀ pé ẹran tó bá yí. Wọ́n gbé ní nọ́mọ̀. Ta ni wọ́n sọ̀rọ̀ lóye? Inú ẹ̀ ṣé wúfà ni àbí ó ti àtàjẹ́ ká gbọ́ kí ló fẹ́ gan náà. Mo gbọ́ èmi tí mo ti wà látàáyé kò tó ayé. O mọ̀ pé ẹran kẹ́ran tó bá wọ ibi tí eyín bá wà kò ní lọ ni. Normal, you be my blood, me I be your blood. I no dey find trouble. Na your boy price o. Cause trouble. And they don price. Dàálẹ̀ kò gbé wò. I no come here come fight. A mọ̀ pé ikú yàtọ̀ sárùn. Ikú àbí kí ló gbé ẹ? Ikú lorúkọ mi. Network àdúgbò dàrúkà ìbọn ní mọ̀ gàgàgà. Dey take am easy o. Mo wà pẹ̀lú ẹ̀. Ní ọba rọ̀gà máa bí èèyàn máa ń tẹrí bá ní o. Ìbọn yẹn dà. Bàbá sọ́ni kí ló ń bẹ̀? Yóò. Ilé òṣèré o. Mo sọ fún yín pé àtàrà ìjànà fún ni mí mo kì í ṣe ọmọdé. Bro, wá sí mi báyìí. Ee wá. Láti jẹ́jẹ́ mi ni o. Àwọn ìyá kan náà ni wá ó ti yẹ. Alágbára lèmi ò lè lèmi o. Ó ti yé yín. Bọ̀ ibi tẹ́ bá ti gbóhùn mi, ẹ máa mẹ́tẹ̀ẹ̀tẹ̀. Ṣé ọ̀dà tán? Ṣé lè bá mi ṣiṣẹ́? Kí lorúkọ tí ọkọ̀ ní ká bẹ́ẹ̀ ṣiṣẹ́? Ta ni wọ́n rí replacement orúkọ ẹ jẹ́ ká gbọ́ ọkọ̀ wọn gẹ́tò wọn dẹ̀ fà. Pa bàbá ọlọ́run gbọ̀ kó kí ló ṣẹlẹ̀ ta ni wọ́n ta ni wọ́n. Kí ló ṣẹlẹ̀ jágbọ́ tàtàtà ni? Ó yẹ ń sọ̀rọ̀ ni. Normal. Jẹ́ lè jẹ́ pàdí mi. Kò sí bọ̀. Mo bá jẹ́ ti pàdé. Ẹ̀yọ́ mo ogun. Kò sí léèrè. Àwọn always ni. We always guide you. always guide you. Lórí mi. Lórúkọ idán. Bàbá. Always. Ìdààmú mi ṣe lélẹ́yìí o. Ìdààmú lórúkọ tèmi. Ikú tó ń wọlé tó kidnap anybody. Ọmọ tí ò níyà. Ikú tó pààyàn tí ò kí ń gbowó. Ọlọ́run silent. Bàmí mo ti wà wọ̀. together. Kálélè. Ọ̀tá ńlá. Ọ̀tá tẹ̀tẹ̀. Ọ̀tá tó bá bọ́ta sọ́ta ó máa tó máa rọ́ta o. Tí o máa sọ́ta ń dùn kan kò sí iṣẹ́ nìyẹn. Ẹ wọ̀ yá lọ. Ó ṣà. Ẹ jẹ́ ká lọ ṣe fàájì náà. Ó ṣà. Bàmí ẹ jẹ́ ká wọ gẹ́tò yẹn. Movement. Mafia movement. Movement.
movement, 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 mafia movement, movement. Showman Labo, Otapako, Toleka Bidon Sako, Oya Shewo Bijago, Ashewo Tobi Mofole, Iyawo le ninu mule, Imukumu Opajide, Ori MD Opesoke. Ude, Former cover, say you, Monday. Hello, Canvas. Ọmọ ya mi wetin sup now? Àjẹ́ mo kàn dé sáàgáǹsì mi ò bẹ́ anybody kí ló ṣẹlẹ̀ bó lẹ lọ. Ọmọ èmi ṣẹ̀ṣẹ̀ tí mo ṣí dẹ́ǹsì yìí ni. Àwọn travel ikú ńkọ́. Ó yà nà èmi wà táwọn ló lè lè. Ẹ̀jẹ̀ jẹ́. Bí kí wà táwọn ṣe àmọ́ kàn fẹ́ ṣe fàájì ara mi kàn wá lẹ́gùn síbẹ̀ yẹn. Ló lè lè ó kìnnà. Kọ́ wà táwọn àdúgbò kan ní ìbọn wá sí táwọn ìbọn wá ṣe fàájì. Okay, by next week ẹ máa dé. Ó yà nà ló lè lè. Ó yà nà. Ọmọ ìdá. Cabello show. Kí ló ṣe ọlọ́run fún ọkọ mi bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀? Àwọn èèyàn ló kí ìlú ìgbà ìfún mi tó wọ́n dẹ̀ dárúkọ àwọn èèyàn mẹ́ta kan fún mi Kírò Canvas àti. Kí ló wá tẹ́wọ̀ Canvas àlékún fún? Dáàbò kí ló wá ọ fún? Wọ́n tún lè kí ẹ̀ ń talẹ̀ ẹ̀ máa ń ta Wow. ìgbà kan so ó dẹ̀ ní client nìkan tó bẹ́ẹ̀ mí ní ilẹ̀ fún. Wow, ṣọ́ọ̀kìlẹ̀ náà ni wọ́n náà máa jẹ. Kí ló ṣẹlẹ̀? Mo afẹ́ralẹ̀ ilẹ̀ lábáwá. How many acres ẹ fẹ́? Ilẹ̀ ta fẹ́ ó pọ̀ gan. Wow. A fẹ́ máa gẹ̀ẹ́tì díẹ̀. That's why tí mo ṣe kọ́kọ́ wá. Bọ̀ tẹ́ǹtì wá wà yìí ẹ̀ wá dáadáa. Ọmọ ya mo sílẹ̀ mo gbélé mi ò lè dá ṣe ẹ̀ mọ́ tó ṣe ẹ̀ báyìí. O ti understand? Ilẹ̀ wà ó àjẹ. Àwọn ọ̀dẹ̀ ń talẹ̀ fẹ́ni méjì fẹ́ni mẹ́ta. Ìyẹn tó bá yìí ta fún ẹ ṣọ́ọ̀là ni. Kọ́ ló ṣe ẹ̀ ní wípé màá mú ẹ lọ sórí ilẹ̀ yẹn sì wá lọ́wọ́ ilẹ̀ yẹn. But next week àwọn guys mi máa dé àwọn pàdé máa dé jù ó ti yẹ aláyé yẹ kò gbé wọn wá but sure jẹ́ ká lọ. Purchase your tracks today. Ẹ wá o. Zinna made a bang. Ọmọ àtàlẹ̀ ìyàwó yẹn máa fi hàn kí wàá dé ìbílẹ̀ yẹn gan. Àwọn president àwọn gómìnà ló máa rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tẹ́ bá ti gbọ́ tẹ́rọ̀ ikú Canvas. Àwọn ìyá mi tó ṣú ọ̀ nìyẹn o ó ti yé yín. Ó yà nà ibi táwìlà dé ó ti táwìlà dé ó ti yé bẹ́ẹ̀ ẹ̀ gbogbo ilẹ̀ yìí àwọn ará ń ṣe é fún. Ó lè léyìn o ẹ ti rí ó lọ fàgọ̀. Náà sì ṣèṣà ti rí lẹ́dùn wá fi wọ̀nyí sí i. Kò sí pọ́blẹ́mù ní gbogbo ilẹ̀ yìí o but now many kàtẹ́ fẹ́ báyìí. Bí mo ṣe rí bíbá iná ó wà òkè àwọn company máa láìpẹ́ a máa ní ìtòbí 5 acres. 5 acres. Bí èlò ni. 5 acres ló pọ̀ 5 acres. Just 150 million ní 5 acres. Ibi tẹ́rí yìí àwọn tó rà lẹ́yìn báyìí pọ̀ àwọn president ń rà lẹ́yìn báyìí. Pé bóyá 150 million yẹn gangan lẹ́fẹ̀ẹ́ gbà ẹ wo lẹ̀ yìí lélẹ́yìí.
Kóbi ṣe ó ti yé bẹ́ẹ̀ ó ti yé. Bọ̀ ẹ máa ní láti fún wa discount. Àlàyé gbogbo tẹ́ sọ yẹ kéré gan. Òkè tí ó kéré gan. Wọ ẹ má bínú tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ ń dá mi lóhùn ṣé ẹ̀yin nìkan lẹ fẹ́. Àlàyé bọ́lẹ̀ ń bẹ̀ àníkẹ́ bọ́lẹ̀ gbogbo bí tẹ́rì iṣẹ́ mi mo sọ wáyé gbogbo ibà yìí. Ó ti yé bẹ́ẹ̀ tó ń tẹ́rì gbogbo wa débi tí bá sọ fún ọ pé tí mo ta ni ọ lè fẹ́ náà mi ti yé bọ̀ àtọmọ gbọ́n tó yẹ pé mi ni mo sọ wáyé síbí báyìí 150 million yóò kéré ẹ máa fọ yẹn kọ gbó wá fún wa kí kẹ gbalẹ̀ yín. No problem a ti like bíbá wà òkè torí ó máa wà òkè fún nǹkan tá a fẹ́ ṣe yẹn so ẹ má wọrí. abẹ́rù ń bá yín ní tó yẹ ti ní gò lọ ẹ jẹ́ kí n sọnù ẹ má fọ ó ti rẹ̀ business lélẹ̀ yìí. ẹ ṣe gbọ́dọ̀ so ẹ má wọrí báyìí títí ọ̀tún la ṣá níbo ni màá ti bá yín ṣé bíbá yín náà ni màá ti. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ọ̀tún láì ò lè wọ̀ ó ti àyíkú àti káwá ó ti next Sunday kí wọ́n tó wá sí dán ẹ wá fọ báyìí next Sunday ẹ gbé òye wá ó ti rẹ̀ kò sí problem ìgbà tẹ́ bá ti dá fún mi náà ni màá wá. Àlàyé àwọn obìnrin nǹkan di sáńkọ alẹ́lẹ́ ibi táwọn wà ní ó ti ẹ bẹ́ẹ̀ ẹ kò wá ẹ wá bá ní àbá yìí táwọn ti ṣe ẹ kàn wọ́n yá mi bọ̀ sáré lọ. Ẹ̀ǹdẹ̀rẹ̀ ojú ẹkùn gbò. Bàbá ẹ̀ ọmọ bàbá yìí àwọn pẹ́rẹ́ máa ń rí kéèsì sí ọba ẹ̀ bọ́ ìwà ẹ̀ o. Ẹ lọ bàbá ẹ̀. Àwọn ṣà. Ọmọ ẹ̀ wà. Ajímọ̀dé àwọn àkàǹkù bàbá mi ọlọ́. Kí lẹ sọ? Bàbá ẹ̀ mo ti ẹ̀yin máa tún bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀yin pẹ̀lú àwọn Joseph alála yín yẹn ẹ máa kẹ́ máa lálàá yẹn mo ń láìkí bàbá bàbá òṣà máa kọrin lára sí ẹ má panic bàbá mi ají bàbá òṣà fàdà orúkọ ọ̀sẹ̀ bàbá mi ẹ ó yà máa kọrin lára sí ẹ ó yà láàrin wọn náà máa délé ó yà náà bẹ̀ ó dà ọmọ ó yẹ kí n sọ fún kú canvas àti búlẹ̀tì o wọ́n ní láti dé sáńgà wọn nìyẹn o ọmọ ìyá mi kò sí èké. Ó ṣá o ǹdàbẹ̀ ni o. Bàbá ìta ọdún sí nílé ní bá òun sa ìfún ìbúlẹ̀ máa ń gbà ló bá ìbò náà ògbódògbòdò lọ bá mi dà bá mi ṣàìpọ́n Amoro. Bá mi ṣàìpọ́n nìkan ni mi lè rí ìgbẹ́lẹ̀ kí máa sọ fún yín bá mi àyàn kò lè gbóná. Kí ló ṣẹlẹ̀ mo rẹ ṣáńgà? Òòṣà ni mo gbọ́ kó ń lọ sí abúlé wọn. Òòṣà wo? Òòṣà kan náà ni. Òòṣà. Bá mi lè mú ìgbẹ́lẹ̀ fún yín. Dọ́. Ìṣèlè jẹ́ kí ní ẹ̀ máa jó lórí omi yín bá mi. Mo ti pààyàn òòṣà náà. Na àdẹ̀díjọ́ ìbá mo ṣà. Tó ṣeré ni, ó yá náà máa pọ̀. Èmi máa tẹ̀lé sàbúlé yẹn. Kí lorúkọ abúlé yẹn? Bó lè pinnu abúlé. Jẹ́ kí gbọ́ sọ abúlé wo lè ní bá mi. Bàbá ẹ̀wọ̀n ṣe lè yóò ṣe fọ̀ ṣá. Àwọn òdìbò yẹn ṣe, ó mọ̀ pé bóyá ṣe rẹ̀ alákọ̀ mi. Mo ti kọra sára, ó dùn mí, ó ká mi lára. Yóò ṣàṣó bẹ́ẹ̀ ni, ó fojú, ó fọwọ́ padà mi lójú. Ẹ jẹ́ mi ẹ̀rọ Dán. bàbá kí ló ṣẹlẹ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀ báyìí? Dán. Alá. O ti gbórúkọ abúlé yẹn. Na abúlé owó dé. Ṣẹ̀ká. Abúlé owó dé. Na. Ṣàìpọ̀. Àfà tó bá lọ parọ́. Ọ̀ya. Máa là á mọ́lẹ̀. Máa lọ. Bàbá. Máa lọ. Bàbá Alá. Dán. Alá iṣẹ́ ọmọ ilé iṣẹ́ àbíkí sáré ẹ̀mọ́lẹ̀. Sáré jọ ọ̀yá ẹ̀mọ́lẹ̀. Dán. Kò sí wèrè o. O ṣáà ti gba abúlé tó dárúkọ yẹn. Abúlé owó dé Alá. Abúlé owó dé. A ti lọ ṣó bẹ́ẹ̀. Bàbá òòṣà ti lọ nìyẹn o. Ìyá ẹ̀ movement. Alá ẹ ká máa mọ ní. Àwọn ọmọ Sinner made a bang. Cabello,
láàpù. Alele. Yóò ṣẹlẹ̀ ìdán. Bolo ti wá. Láàpù. Ọ̀bọ̀ ẹ̀ bolo ti wá kí ló ṣẹlẹ̀? Dájọ́ bá sílé ó máa ń ọmọ máa ń fojú kókó gbòòrò èmi máa ń wọnú sáńgà bí wàá lè fún mi lóhùn. Tá ni wọ́n wà? Wọ́n ní sáńgà. Ilé wa. Bílẹ̀ pé ta ni wọ́n. Wà. Ẹ̀lẹ́ wíyù bí. Kábàsítà ikú àti búlẹ̀. Àlẹ́ ìdáàbò kábàsí búlẹ̀. Báyìí ẹ ṣe mọ kábàsí búlẹ̀ tì. Ọmọ ẹ̀jẹ̀ tèmi làwọn yẹn ó máa pa àwọn ọ̀gá ẹ̀sìn ìjọba ayé wọn kó ṣàlùwà yọ̀ọ́lá sàn. Aláyé wá ṣòṣèré ni. Àṣemílẹ̀ bá wí. Ọmọ ẹnu fàbọ̀ àti kórìkọ́ kan tó bá transfer tó máa jìyà bọ̀bọ̀. Aláyé kí ló ṣẹlẹ̀ kó máa pa àwọn ọ̀gá ẹ̀sìn ìjọba kó máa yọ wọn kó ṣàlùwà. Àwọn olùgẹ́ ẹ̀ ṣé wọ́n sọ fún mi pé mo ná gàá yẹn. Ó yà máa pe káfàsì ẹ̀yìn tó jẹ́ rẹ́ńtọ̀ ẹ̀kọ́ yà pé máa jẹ́ kó máa yé kó ṣàlùwà bíbà ẹsẹ̀. Pe káfàsì. Ó lè ṣọ́ pé tó bá pe káfàsì ló máa sọ pé òun mọ̀ yẹ́ ẹ rí. Yóò máa fọ̀ tó bá sọ pé òun mọ̀ mi wàhálà ẹgbà yẹn máa rìn lọ sóko máa mi wà lọ roko dídí oṣù kan kó tó padà ibà. Stand there dey play. Màá rán mi lọ sóko. Yà máa fọ̀ kọ́ gáà jẹ́ kémi gbọ́. Ó ti yẹ ìyá ẹ̀ lọ pe àwọn káfàsì àti púpọ̀ náà mọ̀ yẹ́ ẹ rí. Tí alábà ní gbé ìsọ̀nlẹ̀ kékeré máa gorí ẹ̀ ṣá. Hello ikú. Ready sub na. Ó yá nà mí kọ́ wà ní táwákì ni mo kọ̀ yá ṣèkọ́ tó kọ̀ wọlé. Ó lóun ò ṣà. Ajá ìsìn ni ẹ̀ wá. Bọ̀bọ̀ tó bá ti ń fẹ́ mọ̀ tó bá bẹ́ sí o. Mi ò mọ̀ pápá ni ajé. Parapara múlù tí mo wà á sì ó kọ̀ jẹ́ pé àánú tí màmá ẹ̀ sọ pé òun bàbá mi tó sọ pé kí n wá fagúlé. Olú ní kí n wá fòun lẹ́fọ̀ àwọn ọmọ ìyá mi pé ọmọ ìyá mi fẹ́ travel ẹ̀ délé. Bọ̀ tí bá lọ tí bá bọ̀ ọmọ ìyá mi ó ti yẹ máa gbẹ débẹ̀ wàá mú ètò àyè mo ti lè jẹ́. Mo wọ́n dá sàn. Wọ́n lọ máa bẹ́ sáà tó ju ẹ lọ. Ó ti yẹ kó má padà lọ sábúlé lọ lóko bàbá mi. Àlàyé mi mọ̀ pé yín ọlọ́run. Ọmọ ìyá mi mo tẹ wá níjà kan tí mo ti mo wà yìí ọmọ ó ṣe bákan. Àlàyé kí ló ṣẹlẹ̀ gángan. Ọmọ ìyá mi ajé bàbá mi ló pè mí lépa àwọn ọ̀la kọ sí mi mo dẹ̀ ní láti lọ rí bàbá ó ṣà. Fẹ́ lọ rí bàbá ó ṣà. Ọ̀dà àwọn canvas ikú àti bílẹ̀ tí bá ti dé jẹ́ kọ́ mọ̀ pé òṣà ti wá pé mo lọ gún fẹ́ dọ́dọ̀ bàbá. Ó ṣàwá bá. Ó ti ọjẹ́ ọlọ́ 100. 100. 100. Ọmọ ló ṣàwọn. Ó ṣàrá mi ọlọ́run àbẹ́ ó ṣàrá mi. Ọmọ líle ọmọ ó ti jọ yàrá kó jọ kú. Kí bàbá ṣe sí ẹ pé kò lálà sí ẹ kó ò ní wá. Àbá yóò dáàbọ̀ iṣẹ́ ló sọ wọn níbi òkú ẹ ṣáwọn àbá mi. Jẹjẹ bá ṣe jẹjẹ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ ní ojú bá máa bá di kalẹ́ kó ń ta aránṣẹ́ pé. Bàbá mi àmọ́ ojú bí ẹ bá kọjú sóòrùn ju bàbá ẹ máa lápò lò. Ó má jẹ́ kí náà kò lò. Ó ní owó èèyàn mẹ́sẹ̀lẹ̀ tí yàtọ̀ sí táwọn àti gbọ́. Tẹ́lifí gba ẹni yẹn o ní síbà tí bá bá ló ká ti jẹ́. Bàmí àbí sáko ṣẹlẹ̀ bàmí ẹ fi ẹ lẹ̀. Ó máa ti dọ́kùnrin bàbá ẹ má lọ ro bàmí ẹ̀yin eléyìí lọ́wọ́ tẹ forí kọlẹ̀ bẹ́ẹ̀ bí mo àgbà ẹ sún. Ọlọ́run náà wà sílẹ̀ mo kọ ẹ̀sẹ̀ tó máa kírun. Àwọn òótọ́ yín náà lè jẹ́. Ikú kò dọ̀jọ́ àrùn kò dọ̀ṣù. Òótọ́ yín náà lè jẹ́ kẹ́ lásọ méjì lọ́rùn ẹ bẹ́ẹ̀ rí. Àkọ́dá ń sọ fún yín náà ẹ̀kan forí kanlẹ̀ bàbá ẹ lọ súnmọ́ àwọn bàtà alátàbí kẹ́ súnmọ́ bàtà àṣà o. Bàbá mi Ọlọ́run kò sí ọkàn bẹ́ẹ̀ o. Tí mi ò bá ń ṣàdúrà irú àlá tí mo lá sí ẹ̀mí ò ní rí. Àwọn ògìlẹ̀ tó ń rí sí irú àyè jẹ́. Bàbá mú bọ̀. Ṣé wá kó wá gbọ́ bàbá mi mo fẹ́ dọ́dọ̀ ṣe kó má ṣe báyìí ayíkú àyíṣà. Bàbá mi mo fẹ́ dọ́dọ̀ ṣe ayíkú àyíṣà. Ọ̀dà má pẹ́ o má fojú mi sọ́nà. Ọmọkùnrin kọ́nà sábà ń fi ṣọ́rẹ́ ṣọ́ kó má lọ rí kó má bọ̀ rí. Ìyàbọ̀ Ọlọ́run lórí ẹ̀ kó má kúrò. Ọlọ́run jẹ́ kókó kúrò àlùgbà. Bàbá ń ṣà. Ẹyin ọmọ mi bí ṣẹlẹ̀ ọlẹ́ ìtura. A ti gbọ́ wọn ló ṣàwá kí n sìn. Mi ò gbé kó wá kí mi. Irú àbò tọ̀. Olódó ọ̀rọ̀ wà yìí mo gbé kó wá kí mi. A ti gbọ́. Kékeré nìyẹn. Ẹ̀yin ni bàbá ọ̀ṣà. Èmi ni. Ẹ̀yin ni bàbá ọmọkọ́mọ. Ọmọkọ́mọ ó lè jọ ọmọ ọlọ́dọ̀ ti rẹ̀ ọmọ ẹni kò burú títí ká tiẹ̀ kùn pa jẹ. Ẹjọ́ yẹn ti ń pọ̀ jù. Kí ló ti tẹ́lẹ̀? Dọ́m. Bàbá ń ṣeré bí. Bọ̀ ẹ ní sùúrù.
tó bá ti bí yín pé ta ló wá bá yín ẹjọ́ máa yé wọn pé Saipon ni dán máa ju bàbá ẹ̀. Babusha! Saipon! Babusha! Ọ̀sẹ̀ bàbá! Babusha! Afa, ta ló dáwọ́ léwu? Ẹni pàgọ́ gbọ́ kí kájú. Ẹni pàgọ́ àgbọ̀ kí kájú. Wọ́n tó ṣẹlẹ̀. Ó ṣe tó láti kú mi. Bẹ́ẹ̀ni gírígírí. Jáwọ́ náà. Apanimọ́ lẹ́nu o. Wọ́n dà. Ẹjọ́. Ọ̀dọ́ ọ̀ṣà. Láàpù, láti ṣeré ọmọ mi. Saipon, ọmọ ibikíbi bá ti mú ẹ yá ẹ máa jọ. Kò ségèlè. Gbẹ̀mí délé o, gbẹ̀mí dé bẹ̀ o. Túṣọ̀ tó máa gbẹ̀mí dé bẹ̀ o. Túṣọ̀ ìwọ gan máa dé bẹ̀ o. Straight out nínú kẹ́tì kéèlè kò yéye o, kò sé pé o. 247 mi àdéyé o. Inú sàn mi kí tó fọ déèkì o. Mo ń gbóná orí mi déèkì o. Kánpé o, mo dúró kánpé o. Ó ti pẹ́ tí mo ti sálé o. Àbí láti ìbàjá mi sáré o. Sáré o, sáré o. Mo gbé wọn sáré o. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká jayé o. Àyè kan ló wà kó sáyé o. Lọ́lẹ́ sáré bọ̀ tó kọ́ mi ìfarabalẹ̀ mi kú bá mi sọ̀rọ̀. Mi kú. Wá. Owó kò ló fẹ́ gbó fún ọ̀hún Saipon tó fẹ́ tẹ̀lé àfọ̀ ọ̀ṣà ọ̀fẹ́ tẹ òkun ní ọ̀fẹ́ tẹ òkun ní. Ó fẹ́ sanwó lè ní. Jẹ́ kí n gbọ́ dáadáa. Wàláì. Farabalẹ̀. Má jẹ́ kọ́ra ẹ̀ rush. Dán. Bá mi tọ́rọ ẹnu ọmọ yẹn gbọ́. Àdá kí ló hápùn? Wá aṣọ mọ̀ pé mi ò láìkí ẹ, bàbá ló wá ní kí máa fi ẹ́ lẹ̀. Mi ò mọ̀ yá rí o ti yí ẹ, kí ló ṣẹlẹ̀? Òun bọ̀ lọ́nà ní sẹ́. Tani kálẹ̀ ní ẹgọ́. Èmi ò tẹ̀ fẹ́ mọ̀ ìbọ̀ tọ̀dọ̀ kábẹ́ ní òòṣà ọ̀dọ̀ òòṣà. Òòṣà tó ti bíra fún wọn. Owó lẹ̀ ní. The next 1 hour bá mi kébà ṣe kíyàwó yẹn. Ó lọ nìyẹn. Àdá mo sọ ẹ ká súnmọ́ wọn ká. Ó dà kó ṣọ̀fọ̀ ọmọ rẹ̀. Ẹ̀gbọ́n mi ẹni lọ ló bọ̀ ẹ ṣáà mọ̀. Mi kú. Àwọn ilé ọmọ tó bá kú bẹ́ẹ̀ máa bí mi. Kò ṣáàrì. Má jẹ́ kí n ra ṣe. Wá ọ̀gbẹ́ni màmí ò ṣe menstruation mọ́. Tó bá jọ bóyá sọ yẹn. Tó bá dún bóyá sọ yẹn. Èmi Saipon. Màá fẹ́ ní nǹkan. Ó yá kó mi. Bàbá. Èmi kan máa jẹ wa láyé wọn máa ní. Kó mi. Ìjọ̀wọ́lẹ̀ yóò mú Hello. Aláyé kí ló ṣe láǹfààní? Mo ti gbó yẹn sọ̀kalẹ̀ náà mo wá nísìnyí májídé kájọ ẹ máa gbó yẹn. Ókè ó ti ń bọ̀. Ọmọ ìyá mi náà ti ń bọ̀. Ó ti ń bọ̀. Ó ṣe máa ń ṣe nìyẹn. Ó ti láì ṣe fàájì gan. Ó ti máa lọ bó wa ṣe fàájì. Ìgbà tí ó ti bẹ̀rẹ̀ kú. 50 million. Wọ́n lọ sí gẹ̀ẹ́sì. Ó yẹ pọ̀. Àwọn ọmọ mi dẹ̀ fẹ́ ṣáàjò. Báyọ̀ fẹ́ ṣe báyìí. Tí ayé ń bẹ̀rẹ̀ ṣá. Wá ó ti ń pẹ́ jù ní ẹ̀yìn táì. Wà á lẹ́wọ́ ṣáájú mi sọ̀rọ̀ ní o. Tó lè ṣe bọ̀bọ̀ yẹn báyìí. Àbẹ́lẹ̀ ti gbówó lọ ni. Ìyá ò ní bẹ́ẹ̀ kú. Wà fún àmọ́ sọ ẹ̀. Ajé. Wọ́n máa sín lóye. Ajé kò ní bẹ́ẹ̀ fẹ́ ń ṣe kí ni. Kò máa tíráì mi o. Ajé ọlọ́run.
Why not get to know about try? Tó bá sọ fún ẹ pé ta ló wá bá ẹ, jẹ́ kó yé wọn pé Typhoon ni. Lọ́júmọ́ ni àṣẹ. Láìda àṣà. Wálé ti bẹ̀rẹ̀ ni. Dán. Àlẹ́ ká pa ilé yìí, èlé jẹ́ pé. Èmi tó yẹ pé torí ọmọ yẹn pọpọ sísá. Ọjà kí ló jẹlẹ̀ gọ́gọ́ ọjà kí ló jẹlẹ̀ ní ká máa rìn wọ́n gbogbo ní. Dẹ́rọ̀ ọmọ ọmọ wọlé ká lọ ṣe kàkà. Bàámi. Ọmọ ìyá mi. Kò sí gèlè. Ẹ̀dẹ́ ká wọ bẹ́ẹ̀. Ìwọ lọ gbà. Ìwọ àjọ àlè. You the West Ham Mafia. Face the master beat producer. Movement. Mafia movement. Movement. Mafia movement. Movement. Showman Labo. Otapako. So le kabi don sako. Oya shewo bi jago. Aṣẹ́wó tó bí mọ fole. Ìyàwó lé nínú múlé. Ìmúkúmu ó pàdídé. Orí MD ó gbé sókè. Ude. Former cover. Say you money. Ude. Banana. Former arena. Banana. Say you money. Oh no show. Tí ó bá lo makeup. Aṣẹ́wó. Tí ó bá kí what? Slay mama. Tí ó bá lo apple. Figo lówó wọn. Bọ́tò ló ṣó. Tó bá lo iPhone. Aṣẹ́wó. Tó bá lo makeup. Slay mama. Tó bá wọn ojú. Wọ́n ti pa lówó wọn. Àwọn ọmọ yẹn. Wọ́n ti ṣòbò léṣe. Wọ́n ti fòbò ṣẹ̀sì. Àwọn ọmọ ojú mi ló dò. Ó bò. Gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ti di ṣíṣe ó tún ti jagbára kágbára. Àbọ̀mọ̀ ó ti dọ́kun ẹ mẹ́ta tábọ̀ ẹni bá porí akọni
Sọ̀gbọ́polúwa rẹ̀. Ó ti dàgbà. Bàbá ológìnì jàjà. Ọkọ tí mo bá yín sọ ọkọ tí mo torí ẹ̀ wá bí báyìí ẹ bá mi sọ ọkọ lórí ẹ̀ bàbá. O ṣeun o tọkùnrin ṣe. Ọmọ ọmọ yìí pa báyìí mo fẹ́ mọ̀ díẹ̀ sẹ́. Sọ ọmọ ọmọ yìí pa bàbá rẹ̀. Ta ló fẹ́ pa? Níjọ́ tó ń pè. Bàbá mo sọ fún mi pé Saipon ló pa. Níjọ́ tó ń fa aago pèrè pè ọmọ kan bẹ́ẹ̀ wọn. Tí mo wà ń sáńgà àjọ ẹ̀. Bàbá òṣà máa kọrin lára sí ẹ má panic bàbá mi. Ti ń sọ ẹ. Ọmọ wọn kò lè sọ mi bàbá ẹ ṣáà mọ̀ always guide mo gallant ajé. Bàbá mo lè sọ̀rọ̀ ẹ̀ fún mi. So àwọn nǹkan tí ń fọ. Bàbá ìyọ̀ ọlọ́kọ́ táwọn gbé mi lé ṣá ọ̀gá lágẹ̀ wọn ní bàbá tó ṣe gbọ́kàn lé. Olóbìnrin rẹ tún ti gòkè. Ojú rẹ ti tó lé o ti tókò. Ó ti di jìnnìjìnnì já wọn láyà. Pátákẹ́rẹ́ finú lẹ́sẹ̀ núgbò. Ẹni tó bá fi kọ́ lọ́nà ó kẹ́yìn. Ẹni tó bá kú ọ́ ó kógun ó kógun. Ó sà, ó ti di jìnnìjìnnì já wọn láyà. Fọ̀lúmọ́ tóònù ṣe kò tún dà lúrú. Apá ọ̀tá kankan kò ní ká ọ. Ó sà, gbogbo ohun tí mo bọ́ sọ gbàgbé mi. Bàbá mi gbàgbé. Mo dẹ̀ ń gbádùn mo ní bí mo ṣe ń rà náwó sí rẹ tó ń tọ́jú mi. Ọlọ́run ò ní fi kú pa ẹ́ fún mi. Èyí lẹ gbà mí lọ́wọ́ fún wa. Ó sà ọmọ mi. Ẹ máa lọ máa lé. Ibi tẹ́ bá ti gbé mi lọ. Ó ṣá o, ngàbẹ̀ yóò. Iná lójú, iná lẹ́nu, iná lọ́kàn, iná lẹ́nu, wọ́ọ̀lì yọ̀ọ̀lì yọ̀ọ̀lì yọ̀ọ̀lì. Ọlọ́run ṣe rí nìyẹn o, ajé àkókò tó kàn ṣẹlẹ̀ ní sáńgá yìí. Tó bá ti gọ́mọ̀. Mo ń bẹ nínú àgbẹ̀ tó bá wà. Iṣẹ́ tí wọ́n fún ọ yìí. Àmì àrọ́ mọ̀. Ọmọ àmì àrọ́ sọ̀rọ̀ fún mi lédi bí. Ọmọ nǹkan kọ́ fẹ́ ṣẹlẹ̀ bí ta wà yìí. Ajé wọ́n má pa á ní nǹkan kan wá kùn níbi mo wà. Bàbá mi ò lè mú ìṣẹ̀lẹ̀ ló. Bàbá. Àlàyé tó ṣẹ́ wà á fẹ́ pa ẹ̀. Báwo ló lè jẹ́ Saipon? Wọ́n lè jọ kílẹ̀. Wà báwo ló lè jẹ́ Saipon? Bá mi ní Saipon. Wọ́n lọ gbèké fún wá ó dá mi màá bò mọ́ mi. Ìmọ̀ dáadáa. Wá lọ́rùn sáńgà bẹ́ẹ̀ sọ yẹn pé tóun náà bí mo kọ́ tó sọ fún pé ìwọ ló ń yọjú fún àtọ́ bá parọ́ mẹ́rin mo lè fojú ẹ̀jẹ̀ báyìí. Èmi gangan ló sọ. Wà ṣé owó ojú. Ìwọ dàbí ọkọ. Èmi kọjá yìí mo lè ti gbàgbé. Ọ̀dà. Ó ṣà mo jẹ́ ìyọba mi. Mo sọ fún ẹ pé ìwọ dàbí ọkọ. Oya jíde. Bàbá. Ọmọ tó ń mú formation yẹn lẹ̀ fún àlàyé yẹn lélẹ̀. Ẹ sọ wọ́n létí ẹ̀. Canvas. Ẹ má ti pa kò tí sọ ẹ̀yẹ́ kó bẹ̀rẹ̀ ẹ̀ sọ. Wọ́n lọ fún information àbí. Fọmọ àbálò ilé ṣe. Wọ́n lọ fà lórí bí eléyìí tó máa jẹlẹ̀. Ìwọ. Afa. Afa kí lórúkọ. Báwo lè ṣe? Anonymous ni mí. Anonymous o ẹ lòrò fún. Ṣé mo sọ fún ẹ pé wèlé kọ́ fún ọ ní fọ́ọ̀mù? Ẹ filẹ̀. Anonymous ilẹ̀. Ló máa ń lọ sọ aláàkì. Ẹ má jẹun fún wa lá. Ẹ fún láàyè. Ẹ̀dá máa kú máa ń fẹ̀ sórí bí ìdìkú ni o ilé. Sọ fún màmí kí n máa kú. Mo sọ fún màmá ilé ọmọ yẹn ṣe tọ́tọ́tọ́. Mi mọ mú ebele. Anonymous. Ó bá tó ṣe fún yà ẹ̀. Wàá mọ̀. Moro. Movement. Mafia movement. Movement. Dán. Bámi. Àgbà ọ̀tọ̀ ọjà mọ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ Anonymous.
ta ló dọ́rú ẹ̀ wò rẹ̀ sí kára mi báyìí ọmọ anonymous bàmí anonymous kẹ ọmọ tó yẹ pé olóma wá ẹ̀ mọ́ ní bàmí ní tó dọ́rú ẹ̀ wò kẹ̀kẹ́ lé wọn. èmi wá mọ̀ ikú ọmọ òṣà ẹ ló bá ṣe. kò sí wèrè bàmí ẹ jẹ́ ká tẹ̀lé síbẹ̀ ká lọ rún wọn pa ẹ jẹ́ ká wọnú wọn jọ́ kò ṣeré fẹ́. bàmí ẹ ká wọnú wọn. ó yẹ níbo lọ bàmí. ó ṣà. ìjọba gbẹgbẹ ní o ìwé Purchase your tracks today. Before taking this decision, what is it? Mo sì consent jẹ́ ò give ẹ. Ìgbà tí mi ò dé ti give ẹ yẹn, ó yẹ kó ti mọ̀ yí pé mi ò rọ̀ mọ́ nìyẹn, ẹlẹ́dàá mi ò fẹ́. Ó jù bẹ́ẹ̀ lọ, kí lè kó lé mi lọ́wọ́ ẹ̀? Kí ni pépà tẹ kó lé mi lọ́wọ́? Ó wá dára jẹ máa ju ti tèmi lọ. Ó wá dára jẹ máa ju ti tèmi. Ta ló ṣiṣẹ́ jù? Èmi kọ́ mo jójú ni. Ifá tó yọ lójú ọpọ́n ẹ̀ Ifá tó lè tó ta kókó ní àtẹ̀rọ ọmọ bíi iná lè àìgbọ́ búburú lẹ́nu àbọ̀ rẹ̀. Bàbá ní kò ẹ̀wọ̀ mi rẹ̀. Bẹ́ẹ̀jà ńlá bá sọ àrílẹ̀ omi, bí kọ̀ọ̀kan sọ àrílẹ̀ odò, bólógìrì bá gòkè, ojú àtólé ojú àtòkù. Ìwọ tún ni. Kí ló dé? Sọ fọ́kàn ọ̀run ẹ̀ kó padà síbi tó ti wá. ọmọ yẹn ń gbélé yẹn déyìn já ń bẹ lọ bọ́lọ̀ ń bá lè pèsè ọmọ kan pínrín fún yín gbéyàwó ẹ̀dùn yìí ó bá lè bílú ọmọ yẹn. wọ́n ti fọ́ gbẹ wọ́dà. èmi ò ní kó fẹ́ mi mo kàn ń jẹ́ kó máa mọ̀ wípé mo gbé oyún ẹ̀ ni. ó ní kí n fẹ́ bẹ́ẹ̀ ṣe máa sọ bẹ̀rẹ̀ nìyẹn ó ní kí n fẹ́ ọkàn ní gẹgbẹgẹgbẹ ń yẹ sínú ni tó bá máa dọjọ́ wájú wàá dé wà lọ́mọ ẹ fi etí jọ mí wàá dé ẹ wọ́n ló fi gíga jọ òdìbò jẹ́ owó mú ẹ̀wọ̀n bí ẹnu ẹ̀ wàá bọ́ sọ́dọ̀ àwọn blọ́gà ẹ lọ fún olórúkọ àtòrúkọ kọ́pìnì md kọ́pìnì kan fún ọ lórí lọ́sí kò gbà ó ẹ burúkọ láyé jẹ́lá ìṣe mi kí ni ẹ̀rọ tó bá ká. ẹni tó lọ́pàá mú tó lóun ọgbà oró òun ọgbà kọ̀rọ̀ yóò dé station gbogbo ọgbọ́n tó bá fẹ́ dà lónìí ọ̀dọ̀dọ̀ dàpọ̀. Dàpọ̀ tí mo bá bímọ wàá mọ orí ti ṣe mí lórí jẹ. kí ló dé náà tẹ́jú elétí kókó ṣé fún sọ fún yín pé mi gbọ́dọ̀ rẹ̀ ìyá àtọmọ yín bíbá ìbọn. ìyá rẹ ti bá ṣe dínú ibi abá bá gọ̀pẹ́ lágbà sọ̀rọ̀ ó rí dájú pé wá kan lára àwọn ọmọ ẹ̀kọ́ padà sí ọ̀dẹ̀. ikúrẹ́ mi kété mo dún ní àjẹ́ mo dọ́gbọ́n òye kúrò níwọ̀n ò ní kú bọ̀rọ̀bọ̀rọ̀ mọ́. ìdá ẹ̀yin olóyè ò bá ti jú àti bá ọkọ jẹ ó ṣetán àti sùtà. a jẹ́ pé kì í sóye ọba gan ló fẹ́ jẹ bí àbúrò ọba tó bá ná mẹ́wàá máa ná 20 ẹni tó bá ti kú ọ lẹ́nu ni ọba. irú ikú gbogbo ló lè pa ọmọ bàbá wọn. ikú tó wọṣọ funfun ni èmi mọ kúrì ni àbí mo rí ìgbà tó pa. odò ẹ̀sìn rẹ ti ṣú dandan ni ó sì gbọdọ̀ rọ̀ lọ́ra rí ayé lóríta mẹ́ta lọ́kàgbákò lóríta mẹ́ta lọ́ faṣọ ara rẹ yá lóríta mẹ́ta. àbájọjú ètùtù a lè ṣe yún mo ṣe pé mo sì jí. adébí ẹ̀yìn má kọ àgbà ọ̀lẹ ni. èmi ló tán sí mo dẹ̀ ṣetán láti wá jẹ báyìí. bọ́ bá rí tọ́jẹ́ nǹkan kan gbèsè lọ́jẹ́ bó ṣe wà. bí ò bá ti kan lé èmi tí ò kan mọ́ mi ẹ bá bàlùjẹ́ bẹ́ẹ̀ lọ́ọ́ bàjẹ́. ó fẹ́ fi ẹ jẹ abọ́bakú.
ìwọ náà kúkú mọ̀ tó bá wà ń fojú fún wa ní. kí sọ̀bì ayé ọ̀tọ̀ dẹ̀sẹ̀ olúfọ̀n tẹ̀lé bàtẹ́. Yeah! What's the one? What's the one? Yeah!